Odeya mi manche mamimba. Ingani awola woboshe womboe womboshe. Oh, baby, that's too much. I got
What's our about the money? I often about Ogbefield. One ake ofita doctor say many queer health screening. Often a mini nutrimonate no tebeni itelete benin tawle na kaji benin na. I think okay should have nutrimo pari no ba onye wona me san onye woko about we eba wokra o check ya me BP me sugar ni diabetes ke hepatitis B ke C ke no ni feta check am BP check am weight ke ni bi onye woka me na sonography yo ofane wonu ya mama aga ke ni ne femi ne je free ni mini anukale yo anukale sa no ni wo free ni ahe mo kra shilling ahe mo sibi na buke anukale sa ni ko akwe ni doku ite wanu ato la ke ni abuke dawo the first e money han ne keni ni eba ahe mo sibi no ofane mini ji difficult ni nyina mini ji ha mo ke na agba ni nyina ye nyini chumo ne ko ba wie ya keshi onana agba ko chumo shi sani eji mepi ni BP yo ame alo sugar ila yo ame ame fo ame tufa ko meme nu ni ya keshi eko ya ame tufa ka me ko ba me pa shi mepi uni ni ya keshi eko ya ame wo ame ya keshi BP ya ame alo sugar ila yo ame chi ame benke ila chamo ko ni achano aha me na kamera ni yo be ofane mabi na gbesa ni ko ni nke ba wa bi check mo ni nyefe ni chofa ko ye ni nyi ha alo check mo pe kwali me ni ba ni kule ame chi ngba ame alo no ko alo ame ni ame wa ame ye onye wa ha ame painkillers me un ni mi age shi o BP ya me na me chofa na me ko alo o ka me BP chofa because e ku me ni kula me chofa le me un na me ye sugar problem ni amo me metformin no ka me free you o here yo ofane na gbesa ni mini oba ke woche wonyemi wo papa odawu kwale san oba ke lageshi ma dole bi ageshi enye efe ni aha
because maybe ni ake shi bibi ya me bibi yo ne ke egbebu eke no actually mean the silent killer maybe ene ake shi bibi ya me because of screen ni na fe wo wa me na me amewu maybe wa ame na me ake shi sugar ho killer ya me na me ake ma cha me beg ya me na cha me na me anga to no onda le shi wa ake shi wo no fe ni case ni maybe wo ena ni kasemo ni case screen ni ake amenya be bisan ake mini ke bibi ba mini ke sugar ba na oye onda le shi yo o ra don No. I mean, this is something. I know right. Akago chame ke ni manye do manye ni anyo manye yo mena mini do kuni jete be somena ku icho woke loko fiu eteno ni eteno fa ga shi waje shi ke pa mi komo ni ji free screen ne yalo ye agbo na ele ake health is wealth ye oyo pe o pa mi pe ye nchareji ke wa ta o dan ma e de fele eyu maye ke party ale ni kuku fi ya mo ke ya lo eje sale efe eja lele o me no fe wole o to shawu ni ji ni dokuwe ni e papa weje kusuku kredeshi iji wo seyele ni wo shipe ni mele yembalago mele wo ha imeji ke isebi fe ni lele bekusuwe eyemu lele ko wa pe ukuma bi eje shoke papa abochi ke fe lo aba fitawe enyeme ocheme ke wonupa ije ningu munu wazina ziwana eje ningu lele wonyeme amba fitawe bi ene ni kusu fe ni asani wo fi oyano wo fi Gubadi akeshi mini ni omi esewe leke lele ni wo yele aso mi asewe ya be afi mi njeke ni saji wo fire afi mi onyo afi ni nda wo pe aso bomode oni o yale ojogba bona fi ni afi eko abafita o afi le o ke wo na pese bi ene yele ke ogbaye dena na ufio alo fio ni ba chanoji ye le se hiye ya ekomo fio mo to njole ke ise iku e be fe beliji asani wona woni biana ibu ya geshi ni mi po ba ni ashinu mo ya fio kondo ale eni jeke odake gbogbo zalege gbogbo ni esumo shun shi ndio ya keshi minipo bakudan gbere fele keke jiwo chuwe jiwo ni chuwe ni wo chuwo gbogbo gba chuwe na mete mele sewo ni ko fi asino fele gba bona fi wose ku e ka bi alowa ese ababiake me obaye
bena mino fi ke ha mabi aloki ya wuku mabi me ko be afla che me bala ya de shi anu ibena abunde shi ni blamo ke bebe ke na gba bo jino ni ba shi esa le ba la kai sawo bu awe ke afi ya shepe nibi fe alo ni meji e ba se ya sami nibi wo to wo fe wo de wo jaje bo ni wo ka fe ni age meme nke ba cho ga si bi ni babu ke tu me wa be ke bo gbo mini po wo ke ba alo mini po wo ho na yi au ye mo ke ile ake imeji owo amenu wasana ni lele ni piye aje ko go cho lu mo alo ya bo shuba shia ta da ni mo ele cheji mo mi ba no ni mo fe ha wo shia wu ni me agasa ju gbe yi wo me ke sa ne wo ye o shi the future no gwa shi you know fair as folly on deaf years she him ke ili age the fair gbeniji wo ba dada no go be ni wona na ke wona na nne o ba na wo e ya age ta me gbeje shi omo alo ni chu me gbeje shi omo nne wo bo channel okuma bi eni make ji ekome fiemo ke woke ekome fiemo ke sumo ke anukale ke mijiramo ya me se ye mo ke ila ke ma fe ni ogla e ba showo here loko be ya bisako ninu ke yuba na le bole ni ewa ni ra ni isana ye mo ke ila ke shi obana ni woni fe baba she wodona de twa no mani aba no ni ji clean ke shida ba wo ku icho ni ji ni doku ni ji etem ebo iwo modern wa ija ke eche we ku e yin odugba to mo bi le gbe ke wo je ko dani wo ba kan bi ene mena ebomode ebu amena amamba fita wo he ni wokenji wa fi yeli eshi o ba shi e kan no ni jeme uno won akeni bi tawulo ni elo ni tawulo ni elo ni ji Christopher Brantford asafache na te defeat madumo wiku efe na ni wo ba daleshi eja ke je mo fi awon yu efi ologoto mo neke iha wiku enyo echio wiku nye wada wonyeme ningome wada wiku efe ke wiku icho ni ebie ne wada amwa meshia ke amenake amebi yega sana mafita ame won wada meshi ke wiku mefe ni domoshi ni mene oba she ni wo she ne oke shida wiku wo ke ha me nu chole ajo wo fe nejo won ni wo fi ofe no ni wo sa fi le wo ye le fe neke fi oni so wo ye neke e ba don yo cheme kegome mi fe mo fi amu shida meni oni se ba ge meni oni usun krebe ko ni wo gbese sogbe na ni wo fi o eje obuade ni wo ho ba ni wo chanu ichu age yele yeli yo so wa wo sipe meni wo yele ni wo yo ichu age wo gita wulo ni ni ogbese yi apart from wo mogomogo yin ogbese yi e wo faku e gbese e faku ni wo ba fa ni gbese e ba fa ni ka wo fa le wo gbese e ye fa eja age kejo obuade ni kashin oni ni kashi mogomogo yin chakele mogomogo yin fitele obele kashi na kanjibe ni wo ba hale ni mene wajib me komi ni yoga ni wajib dan bebi pe ni yoga ni wo sombe na bi wajib dan bebi ni yoga o wo forward ni wo che wajib me dan bebi na wo ba fita wo ni wo ga no nje
wọ̀nyẹ̀lẹ̀ yẹ́lì ẹ̀ bí àmìgẹ̀ sàmì náà nù ọba ọ̀gá mi báyìí ìwọ níbi yọ̀ mi pẹ́ẹ́jì wọ́n kẹ́gà tẹ̀tẹ̀kẹ̀tẹ̀tẹ̀ akẹ́ gbèsè sọ̀mẹ̀ náà lẹ́jì àsàfàtsọ̀ olùpá kẹ́ ha gbèsè apart from lẹ́ mọ̀kọ̀mọ̀kọ̀ bẹ́ẹ̀ kò dùn ni wòkú tsokomẹ́pẹ́ wọ̀yọ̀ yẹ gbèsè sọ̀mẹ̀ náà níjì ní ìdòkú níjì ètè nù yàgbẹ́ sọ̀mẹ̀ ẹ̀kọ́mẹ́ ni jẹ́ ètè ni wọ́n mọ̀ fíà wọ́n lóò mọ̀ náà tẹ̀ wọ́n mọ̀ tẹ̀tẹ̀ náà kó tẹ̀tẹ̀ fíà kó lóò mọ̀ náà tẹ̀ ó ń tso yẹ sọ̀mẹ̀ wọ́n wọ̀ fíà wọ́n ń tso yẹ sọ̀mẹ̀ nìyẹn wọ́n ní wọ́n sì wọ̀ gòntì sẹ́ni wọ́n á ń pọ̀ lọ́lọ́ ní kọ̀kọ̀ kọ́ ọ̀dẹ́ gòntì onye ń pọ̀ kọ́ ọ̀ gòntì ọba ní ń pọ̀ wọ́n mílí wọn kẹ́ gàtẹ̀tẹ̀gẹ̀tẹ̀tẹ̀ àgẹ̀sọ̀mẹ̀ lẹ́jì ìwàlẹ̀ ní ọ̀gbèsè lẹ́jì ìwàlẹ̀ ní ìwọ̀ta lẹ́jì ìwàlẹ̀ ní yín ọ̀gbèsè ẹ̀yìn kí ẹ fọ́kù ẹ̀ gbèsè ẹ̀ fọ́kù ọ̀wọ̀n kẹ́ gàtẹ̀tẹ̀gẹ̀tẹ̀ akẹ́ wọ́n bẹ́ sọ̀mẹ̀ ẹ̀yìn wọ́n bẹ́ sọ̀mẹ̀ ẹ̀tẹ̀ wọ́n bẹ́ òkú ń tso ẹ̀yìn wọ́n bẹ́ òkú ń tso ẹ̀tẹ̀ wọ́n òkú ń tso ekòmé nídìí ní ìdòkú bí tẹ́ẹ̀tẹ̀ lẹ́pẹ́ ní òkú ń tso ní wọ̀yọ̀ wọ́n kẹ́ gàtẹ̀tẹ̀gẹ̀tẹ̀ yàtọ̀ wọ́n bẹ́ mọ̀gbọ̀mọ̀gbọ̀ fúra ní ìdòkú fẹ́ wọ̀yọ̀ gbèsè wọ́n bá wọ̀ fẹ́ lóko gbogbo ọba sọ̀mẹ̀nà àlọ́ òtá onetis lóní onígbàgbọ́ ní ìdòkú ẹ̀ bẹ̀jẹ̀ onetis ònà yàtọ̀ ní ìdòkú ẹ̀ lẹ́yìn nẹ́ẹ̀tì ẹ̀ fẹ́ ń tso nẹ́ẹ̀tì fẹ́ nẹ́ẹ̀tì ní ọ̀jẹ̀ lẹ̀ wòkú ń tso ẹ̀ lẹ́yìn ọ̀bì ẹ̀ níjì ní ìdòkú níjì ètè yàtọ̀ wọ̀ nẹ́ẹ̀tì ẹ̀ bí ẹ̀wọ̀ jẹ̀ ṣiṣi kú ẹ̀ wọ̀ ẹ̀ fẹ́ lè báyà náà tí ọkùnrin nẹ́ẹ̀tì lẹ̀ jẹ́ ọba bàbí ẹ̀ ní ọwọ́ pọ́gà tẹ̀tẹ̀tẹ̀ fáyì akẹ́wọ̀ wọ̀ sọ́mẹ̀nà níjì nẹ́ẹ̀tì sẹ́ wọ̀ wòkú ń tso ẹ̀ èébú àwòkú ẹ̀ nà mo ní òsùnmọ̀ ní òfin òkú ẹ̀kú ẹ̀ bá ṣíkọ̀ súnmọ́ ní òfin òkú ẹ̀kú ẹ̀ lọ́wọ́ ní wàá ní ẹ̀rọ ojú ìsùnmọ̀ lòyún òní èkó ní ojú ìsùnmọ̀ ní òbá chọ́ ilé ẹ̀tì jọ́ gbà sọ̀gbẹ̀nà náà ní òbá ní chọ́ ilé ẹ̀tì ọ̀wọ̀n kẹ́gà tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ àdẹ̀mínú wọ̀ mẹ́ẹ̀tì sẹ́ wọ́n yé yẹlẹ̀ sọmọ́ ẹ̀rí kẹwọ̀ bá mẹ́ẹ̀bà wù tá a gbèsè ilẹ̀ ní ògbèsè yìí dání gbèsè bá fa mẹ́rin sọmọ́ ẹ̀rí yẹlẹ̀ ìkẹ́bí ẹ̀sẹ̀lẹ̀ wú ẹ̀ sọmọ́ ẹ̀ bá fa dání gbèsè bá fa kẹ́ sọmọ́ ẹ̀ fọ́pù ẹ̀ gbèsè bẹ́ẹ̀ ní èmúvù ẹ̀ nàní ọ̀wọ̀n kẹ́gà tẹ̀tẹ̀tẹ̀ wọ́n ṣe fi omi yẹ ní ìgbà wòkú ń tòṣì ìyàgẹ̀nu fíárẹ́ ní wòkú ẹ̀ṣù wágẹ́ fi ẹ̀ èfè nùmọ́rẹ̀ ìjọ̀lẹ̀ nùmọ́rẹ̀ wàlà nùmọ́rẹ̀ kì í sọ́rọ̀ mọ̀ ju èmú èkó nùmọ́rẹ̀ kì í sọ́rọ̀ mọ̀ ló fíárẹ́ lẹ́gbẹ̀ tó ń tó wòkú ẹ̀ mo fẹ́ mo náà yẹn ń bẹ fún lóòbá ọmọ ọgbà fítẹ́lẹ̀ olóòjọ́ ń bẹ ṣùgbọ́n mo rọ̀ ṣì ẹ̀ mo fẹ́ mo ní yẹjọ mo fún ẹgbẹ́ ọgbà fítẹ́lẹ̀ ojú mo lẹ́sẹ̀ bá kẹ́ ń tò wọ́n fún ọ̀nà mi owó ọ̀yà ló wá sí ẹlẹ́nu kú ẹ̀ ọ̀nà tí ìbá kùmọ̀ ló bá kà sí wọ́n bí jọ́ mo wà á lẹ̀ wọ́n bí sẹ́lẹ̀ mi wọ́n bí mo yà wọ́n bí mẹ́sì ẹnu wà á lẹ̀ wọ́n lè tà ló mà yára. Cheme kenyeme ago cheme kenyeme ago cheme kenyeme nine mo yo ho chema hoyi kekeke ma o si na ke ha ni doku ne diete ka ibomode ne la asisi ne ina asisi ka asisi je nugo ohun chapi nugo keke se asisi je nugo nga lowe emi ne nugo ko ba wecho ewie nenge nugo ba lowe jamaku lowe kuno ke kabiawe the lower Okoba SCO and sub clients, yes. As time goes on, what about Pio? What a law, Mafojua, Kone, Yele. It's a broad family of client or G lower. No, me WhatsApp client on the lowest lower we go boom. What am I pure no kaki? Neji wabi mene abaji hiyo. No, Jano nange ye afọ one ni. Wabaname. Wabaname ke boajom. Kabene awule ne idasike ma pe wi okake yo. Paga solenke pe pa ma ni meli na atwe. Abomode na nyesi. Na piesi. Na ne kake pe ni ba. Nugo someone abi ome akpati. Ne wo se ke wa maye ni ne dape kiko. Ne wo se wa machake ni fu wa hem. Ne wa manaka ne wa mapeo. Anyonyam mabale nche onwe ni fu maba ne wakamachake ni fu wa hem. One wo se le wa bele na kiko. Omana ne wa iye pe kiko no wakamaba. Bo ninge ke hanye jino. Emi Osaka wono jimnga nugo.
Then we can that see how we go boom we cool each head of the family. Nene poteni work about man of man. What someone a biome we couldn't do. Me a jenugo look about to here. Lona banga hiyo ase bake. Lone awu ni dokuo. Banka ela accessible. Na naga se jenugo eba. Le ba ho wa solid. Okay, man, Marikio. Never moon and one, phone one another, because I like man of work if you are where you go watching what you mean. Neno one amun and a matano dalo, they want one amun or was it? A machado da. So fair na matunga hiyo mama. So I became mini pusu alo, I will look at before like. Oh, gawoni ke ame pe jika ke pem na hewa ni. Ke onyemi pe no ko ma chele e bo ajono no ma bie. Ke nye dranga lejo. Afne ne maya mo. E ka ke pem e chano. Ke ma chano jaka ya da. Eji nene zasra ku wono. Eji ni. Ina mlani mae Ode ya mae manche mamimba Ingani awola wombo she